تفعل ما تشاء وتب نفسا إذا حكم القضاء ولا تجزع لحادثة الليالي فما لحوادث الدنيا بقاء. mo dé ajípẹ̀rọ bí ẹyọ po ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni mo fi ń gba ìmú kanlẹ̀kùn ọ̀rọ̀ mo tún fẹ́ wọnú àrùn yìí wá. èrùsì tí àkọ́kọ́ lè yí lọ́dún 2021 èyí tá kéwì àdínní àdìẹ dábí iṣẹ́ náà fi àlẹ́ wà ṣọwọ́ yá ẹ kú ọjọ́ mẹ́ta ẹ sì kú àmójúbọ̀ oṣù lámúlánà. ó tún yàwó àwọn ọ̀rọ̀ tí ṣé ọmọ níye bí àlàrí rọ́dé. ọmọ ádámọ̀ lè rìn mí fẹ́ máa bá wí ọkọ̀ ẹ̀wù tí ká mọ́ni lójú orú fẹ́ máa ṣúyọ ẹgbẹ̀rẹ̀ mi sí ọ̀rọ̀ tí ń wọ ọmọ lọ́rùn bí àpò ẹ̀pà. mímọ́ ni fún ọlọ́run ọba tó jẹ́ ìyá rẹ̀ fúnra rẹ̀. ọba tó ní kò sí ẹlòmíràn yàtọ̀ fóun nìkan ṣoṣo. kò sí orogún fún lórí ìtẹ́ tó dóólé. ọba tó ṣe Muhammadu ló ti ṣe ìkọlọ́run ọlọ́run fún ẹrú ọlọ́run ọmọ Abdullahi. ọba tí ṣe ohun tóun lásìkò tó fẹ́. ẹni tí ó bá wáyọ́nú sí ìdájọ́ rẹ̀ tí ó ṣe sùúrù lórí àdánwò rẹ̀. tí ó dúpẹ́ lórí ìdẹ̀rọ̀ ọlọ́run tí ó sì ní tẹ̀lọ́run lórí tọ́lọ́run bá fún un kẹ́yìn ọ̀hún bá bẹ́ẹ̀ sánmọ̀ sílẹ̀ kó wọ́ lọ́run bá mìíràn sí. kí ló dé tán máa dámọ̀ jí tí wọ́n banújẹ́ lórí ayé. ṣé pé wọn lọ́run bá fẹ́ ṣe ni yóò ṣe èèyàn tí ń jí tí ń banújẹ́ lórí ayé ní jí tí tọ́lọ́run bá mi bínú. èèyàn tó sì kígbe àdánwò tó sọ̀kalẹ̀ fún ní kígbe ọlọ́run ẹyẹ kígbe ọlọ́run mọ́ òun kò sí irú rẹ̀ tá a lè képe. ẹyẹ yẹpẹrẹ ìmọ̀mọ́ ẹ dákun ẹ pọ́n ìmọ̀lẹ́ o. àáfà ṣe dérò lówó tí tẹríba fọwọ́. àìmọ̀ wàrà náà lẹ fi balẹ̀ yìí jẹ́. àáfà ti gbólówó fọ́níṣì bàtà tí sì gbólówó fọṣọ nítorí owó rẹ̀ àṣedànù ní ìdá mẹ́ta rẹ̀ nínú ẹ̀sìn. èèyàn tí ń gbájú ara rẹ̀ tí ń ná rẹ̀ mọ́lẹ̀ níbi òkú. tí ń kígbe wípé yé pàǹkan má ṣe òun. òun ló gba ọ̀rọ̀ tọ̀fọ̀ àmú tó fẹ́ bọ́ lọ́wọ́ bá mi jagun. Èdùmàrè òkú bá wa dá májẹ̀mú àìníkú kí ló wá fa kàndékàndé kí ló wá pariwo kí ló dé táyé. àìmọ̀kànmọ̀kàn ló ṣe ẹni tó kóbi sórí sàárè òkú. èèyàn tó sọ sàárè òkú níbi ìgbafẹ́ tó tún ṣe sàárè òkú níbi ìfọṣọ. olúwa rẹ̀ fọwọ́ ara rẹ̀ wù káàbà ní kí ló ń ṣayé tọ́ máa dámọ̀ kì í ní ìrònú ìjìnlẹ̀. ẹnu làrùn irú wọn kì í kọ̀ọ̀kan. gbogbo tí wọ́n bá ti rí ní jíjẹ wọn bíríkì ni wọ́n agbọ́lẹ̀lẹ̀ má gbéyàwó ti fún lọ. wọn kì í bí kíta ojúlẹ̀kùn ìjẹ wọn àtòhun tó tọ́ àtèyí tó tọ́ wọ̀ tì nípò wọn ni. olúwo ní tijú ọ̀kọ̀ọ̀kan nínú wọn olúwo ní bí kíta èyíkéyìí ojúlẹ̀kùn iná tí ó kí wọ́n bọ̀ lọ́jọ́ àlìkìyámà. wọ́n ní ẹja wọn nínú final burial ẹ̀yin lẹ́yìn òní gbẹ́ ẹ̀yin lẹ́yìn òní gbà. òkú arúgbó lẹ̀ ń yọ̀ sí bẹ́ẹ̀ ní ìyá yọ̀ ọmọ. àpèjúwe ilẹ̀ ni tó pọ̀ gọ́tà nọ́bì tó tún payẹyẹ àti bàbá tó bí i lọ́mọ. ẹ̀rín ẹ̀yin yọ̀ nínú ẹ̀ṣẹ̀ àkàrà yẹbẹyẹbẹ lábíjan tẹkùntẹkùn lẹ́wọ̀ bá wọn. ẹ̀rín àbíjákìtì làwọn bá wọlé ìdẹ̀ra ẹni bá sunkún tẹ̀lé olúwa. ẹni tí ó bá máa lékún nínú ẹ̀sìn rẹ̀ iṣẹ́ wọn dínkù nínú ayé. mùsùlùmí tí ń dínkù nínú ẹ̀sìn rẹ̀ kíkú sọ̀jú fún ìṣẹ̀mí ayé lọ. ẹ fi kéwú tẹ́ ké ayé káyé tẹ̀lé mọ̀ pé lọ́lé kéwú ẹyẹ lé gbogbo àsìkò yìí lórí jálàbí tí ò ní sèso re. èròǹgbà yín tó kù ni ò jẹ́ kẹ́ ẹ ní kíláàsì. àwọn kọlà akéwì àdínní àlè àdábí. ọmọ kéwú àdìmísírí ọmọ owó lábí bòńkẹ́ nípẹ̀rù àtẹ̀sán rẹ̀ mọ́. ìpínlẹ̀ ni mi balẹ̀ gbogbo aṣọ